على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين. àwọn kí ẹ̀yin olùgbọ́ ẹgbẹ́ àlejò ọkọ̀ ojúmọ́ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò ọjà àpò ní Al-Fiqh fil Islam Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣe agbátẹrù ẹ̀. Abi Allah azza wa jalla kó bá fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àdúgbò dáadáa sí fún wọn. ọ̀làdùn ìbílẹ̀ olóko mi wọ́n ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullah wa ra'ah àti wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́. ayakumullah Sheikh, ẹ káàbọ̀ sórí ètò sà. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí màá kọ́kọ́ máa mú wá òun náà ni pé ó wá láti ọ̀dọ̀ bọ́dà Àkàndé Dámilọ́lá Ògbómọ̀ṣọ́. wọ́n ní àwọn aṣọ tá a ti wọ̀ tó ti gbó bó tiẹ̀ jẹ́ pé kò ya àmọ́ kò buyì kún ni má. tá a bá sì sọ pé a kó irú aṣọ bẹ́ẹ̀ bùn ẹlòmíì ó lè má buyì kún irúfẹ́ ẹni náà. ǹjẹ́ a lè dáná sun irúfẹ́ aṣọ bẹ́ẹ̀ lábẹ́ ṣẹ̀ríà ẹ̀sìn Islam àbí kí ni a lè ṣe sí i? ẹlẹ́ẹ̀kejì láti South Africa, wọ́n ní kí ni òfin ṣẹ̀ríà sọ lórí pé àdúrà kan bẹ pàtó láti máa ṣe lórí ìbẹ̀rẹ̀ ọdún tuntun ìjírà 1448 àbí ọdún yòówù tí ìbàjẹ́ tó jẹ́ ti ìjírà kàlẹ́ndà, torí pé àgbáríjọpọ̀ àwọn àáfàá lọ́dọ̀ àwọn ọwọ́ gbé àdúrà kan jáde wípé èèyàn lè máa ṣe fún ìbẹ̀rẹ̀ ọdún tuntun ẹ̀sìn Islam. eléyìí ọjọ́ ìbéèrè wọn kejì. ìbéèrè wọn alákọ̀ọ́kọ́. ìbéèrè wọn míì tá fi dánu gbóná. wọ́n ní ọmọ bíbí ilẹ̀ South Africa kan bẹ láti South Africa náà ni wọ́n ní ọmọ bíbí ilẹ̀ South Africa kan bẹ tó jẹ́ pé ó fẹ́ obìnrin ọmọ ilẹ̀ wa Nàìjíríà. ìgbà tí obìnrin ọmọ ilẹ̀ Nàìjíríà yìí dé ọ̀hún tán, ó ṣáàdì pé àwọn nǹkan tó yẹ kéèyàn máa síra sí láti máa ṣe gẹ́gẹ́ bí ojúṣe nínú ilé, à ń ṣe àwọn iṣẹ́ inú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kò ní ṣe fóònù ní ó jókòó tí ó máa tẹ̀ pẹ́rapẹ́ra. ọmọ South Africa ìtọ́jọ́ kọ́ wá ń sọ bí kí ló tó ń ṣe báyìí báyìí ló yẹ kó máa ṣe báyìí ni. so ọ̀sà máa ń yí padà, ó máa ń tún ṣe, kò ní gbọ́ kò ní gbà, kì í sì bá jà. ó wá tó bí ìgbà díẹ̀ sásìkò yìí, màmá àwọn ọmọbìnrin táwọn ń bẹ Nàìjíríà àti bàbá rẹ̀ àwọn ní àkótì ẹ̀wá kí àwọn lè láti ìgbà yìí tó ti lọ. gbà tó délé báyìí lọ́ba fohùn ránṣẹ́ sí tọ̀ mọ́ pé tọ̀ òun ti pín o, òun ọ̀fẹ́ ọkùnrin má. ipe òun sọ pé kọkùnrin kọkọ òun, ọkùnrin wa ní kíkọ̀ bò òun ọ̀kọ́ ipe ṣé báwọn lèèyàn máa kọ́ yàn ni. wọ́n ń béèrè pé ẹ dákun kí lèèyàn lè ṣe sí irú àlámọ̀rí báyìí. ẹ jẹ́ ìyàbí bàánà ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أسوتان لو تتبو إليه تسيبي àfẹ́ wọ́mà tí a bá mú irú aṣọ bẹ́ẹ̀ tá a bá bùn yàn, kì í ṣe gbogbo ẹni tá a bá bùn ni ó kà kún pa àbùn ní nǹkan gidi. kí ni tá a lè ṣe sí i? tá a lè dáná sun àbí báwo? bẹ́ẹ̀ ni ẹ̀yin lè máa fojú wò ó pé àwọn ẹni tẹ́ lè fi aṣọ yìí ṣọwọ́ sí wọ́n lè máa fojú kéré rẹ̀, kì í ṣe gbogbo wọn ni ó ṣe bẹ́ẹ̀, nítorí pé a ní jura wa lọ, ìyà sì ń jẹ wá jura wa lọ. wọ́n bẹ nínú àwọn èèyàn, aṣọ tẹ́yìn ń wò pó ti gbó ti tí o, aṣọ gidi ni lójú ẹlòmíì, nítorí pé tẹ́ ẹ bá wò ó sí èyí tí ń bẹ lọ́rùn rẹ̀, èyí tí ń wọ̀ sọ́rùn kò fi nǹkan kan dáa tó ìtẹ́yìn fẹ́ bọ́ọ̀lẹ̀. ẹ fi fún un, tó bá wá lòun ọ̀fẹ́ ẹ tó fi fẹ́ lómi, ẹ ní sáláì rẹ nígbà lọ́dọ̀ yín. dípò kí wàá lọ jó aṣọ ná, ẹ ṣe fi ṣe ìnulẹ̀, kẹ́ ẹ máa lo aṣọ yẹn láti fi nulẹ̀, kò bá pè yín ju kẹ́ ẹ dáná sun lọ. torí pé gbogbo níta bá ti dáná sun, eérú rẹ̀ gan-an yóò dìdọ̀tí, a máa ṣẹ̀ṣẹ̀ wábi tá a dà sí. nígbà tó sì jẹ́ pa lè bùkátà sí ní tá a máa fi nulẹ̀, tá a máa fi ẹsẹ̀ nù kó tó di pa wọnú ilé, kò sí nǹkan tó burú ká máa lò fún eléyìí náà títí tí òfin ní ṣe lò fún nǹkan kan mọ́. eléyìí ò jẹba. wọ́n ní ṣàdúrà kan wà tí a lè máa ṣe nítorí pé kàlẹ́ndà tuntun ti hijira ọ̀wọ́lé, kò sí àdádálẹ̀ lásán. kódà kò sí lábẹ́ òfin ṣẹ̀ríà kẹ́ ẹ máa kíra yín pé ọdún tuntun. ọdún wo ni tuntun? ojoojúmọ́ lọ́dún.
nípa pé àwọn èèyàn tẹ́ rí láyé ojoojúmọ́ lọ́dún kan pé fún wọn. Ẹni tí ọdún kan ò bá lé fún lónìí yóò lé fún lọ́la, tẹ̀lómi ó sì lé lọ́tùnla, torí pé tó tí wọ́n bí wá sọ̀tọ̀ọ̀tọ̀. Torí ẹ̀ ló ṣe túmọ̀ sí pé ojoojúmọ́ lọ́dún pé fóníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn. Kò sí lábẹ́ òfin ṣẹ̀ríà kẹ́ ẹ̀ ti torí pé kàlẹ́ndà kan tuntun bẹ̀rẹ̀ kẹ́ máa ṣayẹyẹ. Ìgbà tí ṣẹ̀ríà ti sọ fún ọ pé èèyàn gan alára tọ́jọ́ kan bá lé sí fún tọ́dún kan lé nínú ọjọ́ ayé rẹ̀, kò sí nínú ìlànà pé kó máa yọ̀ kẹ́yìn máa kí ìpọ́jọ́ kan lé lórí ọjọ́ ayé rẹ̀. À ń bọ̀sibọ̀si pé ọ̀ á pàtẹ́ ipò ń fẹ́ ṣèké ni. Ṣé kàlẹ́ndà tó wá tán lẹ́ẹ̀ máa ṣayẹyẹ fún? Eléyìí kò sí nínú nǹkan tẹ́sìn Islam tó mú wa. Kàlẹ́ndà gan ó ti wà tó jẹ́ pé ẹnìkan kan máa lò. Kí ni tuntun tó ṣẹlẹ̀ nípa kàlẹ́ndà hijra? Òun náà ni pé Umar ibn al-Khattab radiyallahu anhu ó fọwọ́ sí kó máa jẹ́ lílò láti fi máa kọ ọjọ́, láti fi máa ka ọjọ́ nípa àgbà tí a gbèrò láti ṣe nǹkan lọ́jọ́ tí ń bọ̀, ká máa fi kàlẹ́ndà àti hijra yìí ká máa fi sàmì. Kìí ṣe pé kàlẹ́ndà hijra ń ṣe ló wáyé bẹ̀rẹ̀ pẹ̀lú pànàbí ṣe hijra láti Mẹ́kà lọ sí Madina rárá. Kàlẹ́ndà yìí ti ń bẹ ṣáájú kànàbí tó ṣe hijra. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n á fi ọjọ́ àkọ́kọ́ rẹ̀ tó fi ṣe hijra sọjọ́ àkọ́kọ́ nínú kàlẹ́ndà hijra rárá. Torí délé yìí eléyìí ò sí nínú ìlànà. Àfi tó bá gbẹ̀yìn ń kọ́ sí àwọn tí èsè mùsùlùmí tó wáyé pé tí kàlẹ́ndà kan bá ti tán lọ́dọ̀ tí wọ́n máa ṣayẹyẹ pé àwọn bẹ̀rẹ̀ ọdún tuntun, ọdún kan lọ, káwọn ṣàdúrà ọdún tó lọ, káwọn ṣàdúrà ọdún tó dé. Àdádálẹ̀ lásán lélẹ́yìn. Kò sígbà tí mùsùlùmí àbùkátà kó máa ṣàdúrà. Wọ́n máa ṣàdúrà lọ́jọ́ gbogbo. Wọ́n á ṣàdúrà láàárọ̀ kó tó di pé lẹ̀ ṣú. Wọ́n á ṣàdúrà lẹ́yìn ìgbà tí lẹ̀ ṣú kó tó tún di pé lẹ̀ mọ́. Nítorí pé ìwọ ń fẹ́ kó dáa fún ọ láàárọ̀, bẹ́ẹ̀ ló ń fẹ́ kó dáa fún ọ lálẹ́. Ó fẹ́ kó sàn rẹ̀ kó bàjẹ́. Gbogbo ìgbà iná ni mùsùlùmí máa ń ṣàdúrà. Ká fàdúrà kan sígbà kan pàtó nítorí pé kàlẹ́ndà kan fẹ́ tán, omi fẹ́ wọlé, àdádálẹ̀ lásán ni. Mélòó lẹ ti mójútó nu tẹ́sìn Islam mú wa? Eléyìí tó ṣe déédéé dọ́gba tó fi wá jẹ́ pàdádálẹ̀ lẹ́tẹ̀bàtì. Kò sí ní tá a fẹ́ fi ṣe, kò ní ìtumọ̀ kankan. Eléyìí jẹ́ bó ti ṣe jàmbá. Wọ́n ní ẹnìkan fẹ́ ìyàwó. Òun jẹ́ ọmọ South Africa, ó wá fẹ́ ọmọ Nàìjíríà níyàwó. Wọ́n wá kíyèsí pé gbogbo ìgbà tí ìyàwó yìí fi ń bẹ pẹ̀lú òun kò nígbà iṣẹ́ méjì ju kó máa tẹ fóònù lọ. Iṣẹ́ ilé, ẹ̀tọ́ ọkọ, gbogbo ètò ẹ̀ kó mójútó kì í sábà mójútó. Ọkọ sì máa ń pàkíyèsí rẹ̀ ṣùgbọ́n kì í bá a jà. Tó fi wá di pé àwọn bàbá àti ìyá ìyàwó tọrọ pé kó máa wọn wá kó tiẹ̀ wá yọjú sáwọn káwọn rà láàfíà rẹ̀. Gbàtí òun á délé ló bá ta púpọ̀ wọn padà lọ bọ́kọ mọ́. Wípé ọkọ ó sì sọ fọ́kọ pé káwọn mú ìgbéyàwó yìí wá sópin. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa kọ́yàn ni? Bẹ́ẹ̀ lèèyàn máa pòun ò ṣe má ni. Kí ni kọ́kọ́ ó ṣe? Kò sí ṣíṣe kò sáìṣe. Nígbà tí wọ́n bá ti lè wá sí Nàìjíríà kò fi wá mú ìyàwó rẹ̀. Bọ́rọ̀ kan ní bá ṣe ń bẹ́ẹ̀ kẹ́ sọ́kọ́ yanjú. Kò sí nǹkan tó lè rí ṣe ju pé kí wọ́n náà gba kámú lọ. Nínú kí wọ́n kọ́ lẹ̀ àbí kó nǹkan bọ́ dànù. Ọ̀kan ṣẹlẹ̀ nínú méjèèjì. Lẹ́yìn wá àgbà náà mi ìyẹn máa ń gbàgbé ní àwọn àgbàgbé tí ó yẹ kó gbàgbé. Ìwọ ń sọ wípé ìyàwó tó fẹ́ kò ní iṣẹ́ méjì ju kó máa tẹ fóònù lọ. Bóò ni wá ṣe rí fẹ́? Ṣebí fóònù náà ló tẹ̀ títí tẹ́ fi mọ́ra yín. Torí pé èèyàn wà Nàìjíríà, wọ́n wà South Africa. Ṣé kìí ṣe orí ojú ewé ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook lẹ ti ríra yín? Fóònù náà ló tẹ̀ tó fi rí ọ, fóònù ni wọ́n náà tẹ̀ tó fi rí. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ní ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ní ọ̀bà lọ. Nǹkan tó fi fẹ́ náà ni ó máa tẹ̀. Ìwọ náà lára fóònù ni wọ́n náà ń tẹ̀ tí ẹ kàn jọ lójú ni. Nípa pé lẹ́yìn tó ti fi ọtán kò yẹ kó tẹ fóònù mọ́. Ẹbí wọn náà yé tẹ fóònù. Tí wọn náà tún wá wọn fólúkẹ́mi. So eléyìí túmọ̀ sí wípé eléyìí ó yẹ kó yọ ọ lẹ́nu. Tó bá níyàwó rẹ fẹ́ tẹ ọkọ̀ létí kó máa bọ̀ wá sí Nàìjíríà ń bí. Tí ìyàwó bá takú wọn lé tó lòun ọlọ́mọ. Ní tí ó ṣètìlẹ́ fi jó yóò lè ṣàlàyé. Olúwa bá fún ọ níṣẹ́gun lórí ọmọ múyàwó ẹ̀ lọ. Ó bá sì lóun ọ̀fẹ́ ọmọdé abájọ tí ò fi wá mọ́ lẹ́yìn ìjọba òṣèlú. Jazakumullahu khairan Sheikh.
08085677726 08085677726 fáwọn tó ń bẹ ní Nàìjíríà. Fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè láti máa pè wọlé +234 8083 293896 +234 8083 293896. eléyìí náà ní nọ́mbà tí a lè máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí ìkejì tí a bá ní. Ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Tí ń pè láti wo náà ìbéèrè yín. Ọ̀gbọ́n. Náà. Ṣáàlì kó fún wọn pẹ̀lú àjọyọ̀ tí bá wọn ṣiṣẹ́ láwọn òbí mọ́ ṣáàlì kó fún wọn ẹ̀yà kò sí dáná sùn. Ìbéèrè wọn ni pé nínú ìbéèrè tí a ti béèrè kọjá tẹ́tí bá fèsì lórí pé aṣọ tó ti gbó wọ́n wá ní àwọn tó jẹ́ pé wọ́n ní ìpèníjà ọpọlọ tó sì jẹ́ pé ìhòòhò ni wọ́n wá yí pé ṣé irúfẹ́ aṣọ tó ti gbó ń ṣàlè kó fún wọn fáwọn láti máa wọ̀. Bẹ́ẹ̀ ni ká bá lè fún wọn léyìí tó dáa jùlọ nítorí pé àwọn náà á lérò wọn pin aláàánú lẹ́lẹ́dàá wa ó lè fún wọn lálàáfíà kan gbádùn bí ẹni tí nǹkan kan ò ṣe rí láyé rẹ̀ lọ́jọ́ ọ̀la. Nǹkan tá a fẹ́ tá a nífẹ̀ẹ́ sí náà la máa fi tọrọ. Àwọn aṣọ tá à ń sọ pé a ti lò ó ti gbó yìí kò gbọ́dọ̀ jẹ́ pé a lo aṣọ gbódè kìsà kó tó di pé à ń ronú pa fẹ́ lómi. Àwa gan alára á lọ́njọ́ kan. Àwọn tó dáa tó bá jásọ tó dùn tó bá jóúnjẹ iná ní ká máa fi tọrọ fẹ́ lómi. Olúwa Ẹlẹ́dàá ni wa yut'imuna ala hubbihi miskinan wa yatiman wa asira. Wọ́n máa ń fún àwọn èèyàn lóúnjẹ jẹ tó ń tìfẹ́ tí wọ́n ní sóúnjẹ náà nígbà tí wọ́n fún wa. Wọ́n máa ń fi fún aláìní bákan náà ọmọ òrukàn àtàwọn ẹrúgun. A ò gbọ́dọ̀ já sí wípé èèyàn burúkú lásán là wà. Àwọn ò ní fi nǹkan kan tọrọ àfi tí bá ti ń bàjẹ́. Aṣọ tó ṣe pé tá bá ti jókòó yọ̀bẹ pẹ́ làwọ̀ fún yàn. Oúnjẹ tó ti bàjẹ́ títí ń rùn láwa gbé kaná lórí irọ́. Àwa gbé fáláì ní pé ẹ tètè jẹ́ kó má tutù àbí ẹ tètè jẹ́ ó ti bàjẹ́ ó tó bu. Ó túmọ̀ sí pé ká bẹ̀rù Allah. Ká rántí pé àwa gan kù gbogbo tí ń jọ wá lójú ńlá filẹ̀. Torí rẹ̀ ìgbà tí ń jọ wá lójú tó dáhùn lolúwa ń fẹ́ káwa náà fi tọrọ. Torí ẹ̀ tábà ń sọ pásọ tá a lò kù kò gbọ́dọ̀ jẹ́ èyí tó ti gbódè kìsà. Ṣé mo pa mọ nǹkan lò jura wa lọ. Ẹlòmíì lè lo aṣọ fọ́dún mẹ́wàá ṣùgbọ́n tó bá tún yọ jáde ẹsẹ̀ bí kò tí ì lò tọdún kan. Ẹlòmíì sì ń bẹ lọ́wọ́ tó bá lo aṣọ fọ́dún kan lásán àfa wọ́n rò pé tí ń lò láti bí 20 ọdún ni. Torí ẹ̀ èyí tẹ́ ẹ rí tó dáa tó jọ yín náà lójú ìníkẹ́ ẹ máa bùnyàn. Ẹ máa ti torí pé ó ní ìpèníjà ọpọlọ wá jẹ́ pé tí ọ̀dà náà la fún rárá. Bí ìgbà táwa náà ti wọ́pẹ́ ìwọ ò lè ní lárí mọ́ tẹ́lẹ̀ náà. Ẹ jẹ́ ká ro dáadáa sáwọn náà. Olúwa kó bá wa fún gbogbo orú wọn lálàáfíà kó fún gbogbo wa náà lálàáfíà. Allahumma amin. 08085677726 08085677726 +234 8083293896. Ẹ lórúkọ yín o. Ó kọ yín o. Kí lẹ sọ? Hello? Ó ti já. 08085677726 +234 8083293896. Ẹ jẹ́ kí a mọ ìbéèrè léyìí. Wọ́n ní ẹni tó ń ṣe sọ̀lá ní jàmá tó wá fi fóònù ẹ̀ sílẹ̀. Fóònù wa dún ó wá padà lọlẹ̀ láti lọ rèé pa kó fi sí ìdákẹ́jẹ́. Lẹ́yìn tó padà wá sórí ìnàró tán wọ́n ní ǹjẹ́ sọ̀lá rẹ̀ ṣé ó ní àlàáfíà bí? Kò lálàáfíà. Eré ní í ṣe kọ́ ọmọ tó máa bí tó ń wà. Eré fóònù kọ àbí ìranù
ìwé ṣe fi fóònù yẹn sí kó dákẹ́jẹ́ kó tó bẹ̀rẹ̀ sọ́lá kó gbàgbé ẹ̀ kó tún sọ́lá ti yàn bẹ̀rẹ̀. bákan náà nínú ìbéèrè mi wọ́n ní láwùjọ wa tọ́já sí pé tásìkò sọ̀láàtì bá ti tó ìpèpè fún sọ́lá yóò máa wáyé òye sì ṣe lẹ́ẹ̀kan náà ní gbogbo mọ́ṣáláṣí ó pè é so yóò máa fi bí àwọn ìṣẹ́jú àyá kéékèèké yàtọ̀tọ̀ síra wọn. wọ́n ní ǹjẹ́ tó bá ń pèpè fún sọ̀láàtì lásìkò sọ̀láàtì kan tá a bá dáhùn sọ̀láàtì tá a gbọ́ tó súnmọ́ wa tá a bá tún wá gbọ́ yun tán tá a tún gbọ́ mi egbò iṣẹ́ gbogbo ìta ń gbọ́n láàmú dáhùn àbí tá a bá ti dáhùn yọkàn só ti tó. gbogbo ẹ̀ náà lè dáhùn torí pé àdìsá nàbì sallallahu alayhi wa sallam ó ní idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqul ẹ bá gbọ́ olùpèpè fún sọ̀láàtì tó ń pèpè fún sọ̀lá irú ní ti ń sọ ní kẹ́yìn náà máa sọ èyí pọ̀ jù nígbà tẹ́ni tí ń pèpè fún sọ̀láàtì bá ti ń pèpè tẹ́yìn sì ń gbọ́ ẹ̀ dáhùn ṣùgbọ́n èyí tí wọ́n sọ nípa pé lákòókò sọ̀láàtì bá wọlé ẹ̀ẹ̀kan náà lákòókò rẹ̀ máa ń wọlé ṣùgbọ́n àwọn ẹni tó pèpè fún sọ̀lá wọn kì í pèpè fún lẹ́ẹ̀kan náà eléyìí ní í ṣe pẹ̀lú pé kò sí àkóso eléyìí tó nítumọ̀ fún àti máa darí àwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn eléyìí ló bí gbogbo irú àwọn nǹkan bá tí àkóso tó nítumọ̀ bá wà fáwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn àwọn alákòóso yẹn ni ó fi àlàkalẹ̀ lélẹ̀ pé tí àkókò sọ̀láàtì bá ti wọlé ta ìwọlé iná làwọn ẹni tí wọ́n máa pèpè fún sọ̀láàtì lẹ́nu kálukú ti wà ní ara gbòǹgbòǹ ẹ̀ẹ̀kan náà ẹnìkan máa pè sọ̀láàtì yẹn ẹni tó bá pẹ́ sásìkò yẹn àwọn alákòóso yẹn wọ́n láǹfààní àti fẹ̀yìn wọn ti kúrò nídìí à ń pèpè fún sọ̀lá bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe láwọn orílẹ̀-èdè ibi tí wọ́n bá ti ní àkóso tó nítumọ̀ fún àti máa darí ètò ẹ̀sìn Islam torí ẹ̀ ó sì jẹ́ pé tó bá ti gbọ́ pásìkò sọ̀láàtì wọlé àkókò yẹn kan náà lọ́gbọ̀n tí gbogbo mọ́ṣáláṣí pátá ń pè sọ̀lá torí ìdí eléyìí báyìí tó bá wá ṣẹlẹ̀ pé ọ̀tọ̀ lásìkò táwọn lè ń pè ọ̀tọ̀ lè táwọn ti ń pè gbogbo tó bá ti gbọ́ tó bá sàti já sí pákókò sọ̀láàtì náà ni wọ́n ń pè sí ọmọ dáhùn. jazakumullahu khairan jazakumullahu khairan ya sheikh 08085677726 08085677726 plus 2348083293896. nínú ìbéèrè mi òun náà ni gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ ọjọ́ kẹrin Muharram 1448 ìjírọ̀ kàlẹ́ndà ayakunla sheikh ẹ dákun ẹ bá wa sọ̀rọ̀ nípa Ashura àti Tasua. alhamdulillah ó wá nínú hadith anabi sallallahu alayhi wa sallam ilé tí Imam al-Bukhari àti àwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam sọ pé afdalu siyam siyamu shahrillahi al-muharram siyamu tó lọ́lá jù òun náà ni siyamu oṣù Allah al-muharram oṣù Allah al-muharram iná láti wà nù ẹ̀ ìmọ̀sí gbogbo wa ni pé ọ̀kan nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ oṣù àbọ̀wọ̀ tá a yà sọ́tọ̀ nínú oṣù 12 eléyìí tó wà nínú ọdún òun náà lóṣù al-muharram wà àwọn oṣù mẹ́ta yòókù òun náà ni Rajab Dhul-Qa'dah àti Dhul-Hijjah Olúwa Ẹlẹ́dàá ṣe ká jagun léèwọ̀ nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ ló ṣe àbòsí ṣíṣe léèwọ̀ ní ìwọ̀ tó kan pa torí pé jíjẹ́ ìwọ̀ àbòsí ojoojúmọ́ gbogbo àkókò ni ṣùgbọ́n jíjẹ́ ìwọ̀ rẹ̀ lóṣù Ramadan ní àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ọjọ́ ètò ní agbára púpọ̀ Olúwa Ẹlẹ́dàá wa ó ní ká Ànábì sallallahu alayhi wa sallam kó máa ṣàlàyé ẹ̀sìn fún wa inú àlàyé tó ṣe fún wa ni pé oṣù al-Muharram ṣìyàmù nínú rẹ̀ lọ́lọ́lá jù lẹ́yìn ṣìyàmù ti Ramadan tó jẹ́ ọ̀ranyàn a sì mọ̀ pé nínú oṣù al-Muharram yìí náà láti rí Ashura òun náà lọ́jọ́ kẹwàá nínú oṣù al-Muharram Ashura tọdún yìí insha Allah yóò jẹ́ ní ọjọ́ al-Khamis eléyìí tí ń bọ̀ nínú ọ̀sẹ̀ tí ń bọ̀ ní inú nǹkan tí a fi ṣe wá lójú kòkòrò ká máa ṣe ní siyam ọ̀nà ní siyam ọjọ́ Ashura yìí hadithi wa ó fi hàn
pé látàyè jahiliya iná làwọn kuffaru Quraysh ni wọ́n ti máa ṣe sùyàmù Ashura. bẹ́ẹ̀ ni ẹgbàá wa tún fi hàn pànàbì gan pẹ̀lú wọn ṣe láyé ojú dúdú tí ò tí ì sí Islam. bàtà Nàbí sallallahu alayhi wa sallam wá sí hijira wá sí al-Madina ọba kó àwọn Yahudi wọ́n máa ń ṣe sùyàmù Ashura. wọ́n á bi wọ́n léèrè pé èyí ti jẹ́ o. wọ́n ní sùyàmù ọjọ́ tó lùwà fún anabi Musa alayhi salam ní ìṣẹ́gun lórí ọ̀tá rẹ̀ Fir'auna àtàwọn ọmọ ogun rẹ̀ làwọn ń ṣe ń fọjọ́ yìí ṣe sùyàmù. anabi sallallahu alayhi wa sallam wá sọ pé ana awla bi Musa minkum, èmi ni mo lẹ́tọ̀ọ́ sí anabi Musa jù yín lọ. fasamahu wa amara bi siyamihi. anabi wa bẹ̀rẹ̀ sí ní ṣe sùyàmù Ashura ó sì pa láṣẹ kíkà máa ṣe. àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní ṣáájú kí Ramadan tó jọ́ràn yàn ní gbogbo nǹkan ìṣẹ̀lẹ̀. torí rẹ̀ Ashura ọ̀ranyàn ló jẹ́ nínú òfin ṣẹ̀ríà ṣáájú kí Ramadan tó jọ́ràn yàn. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Olúwa wá ṣe sùyàmù Ramadan lọ́ranyàn nígbà tó sọ pé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. ẹ̀yin olùgbàgbọ́ òdodo a ṣe sùyàmù Ramadan lọ́ranyàn lórí gẹ́gẹ́ bá a ti ṣe ṣe lọ́ranyàn lórí àwọn ẹni tó síwájú yín kẹ́ ẹ lè bá jẹ́ni tí ó máa bẹ̀rù tí ó máa páyà Allah. wọ́n ní jíjẹ́ ọ̀ranyàn Ramadan lolúwa fi pa jíjẹ́ ọ̀ranyàn Ashura rẹ́. torí rẹ̀ wà nù hadith wípé lẹ́yìn rẹ̀ faman sha'a sama wa man sha'a taraka. ẹni tó bá wù kó máa ṣe sùyàmù Ashura lẹ́yìn rẹ̀ ẹni tó bá wù kó pàtì ọjọ́ ọ̀ranyàn mà. nínú ẹgbàáwọ̀rọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní wọ́n pe àkíyèsí anabi sallallahu alayhi wa sallam pé sùyàmù Ashura eléyìí tẹ́ ní ká máa ṣe kìí ṣe àwọn Yahudi wọ́n máa wò pé bóyá à ń ṣe àwòkọ́ṣe àwọn ni. gbàdá pé àwọn náà ń ṣe sùyàmù Ashura. anabi sallallahu alayhi wa sallam wá sọ pé la in 'ishtu ila al-qadimi la asumanna at-tasi'. tó lọ́wọ́ bá ní kẹ́mi mi ogun di ọdún tí ń bọ̀ màá ṣe sùyàmù tọjọ́ kẹsàn-án pẹ̀lú ẹ̀. ètò túmọ̀ sí pé Tasu'a yọ pẹ̀lú Ashura. eléyìí Olúwa wá pé kẹ́mi ànábì ogun dẹ̀mí o. ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ó ti dúró digbí. ìdí inú tá a fi máa ń sọ pé ẹ ṣe Tasu'a ẹ tún ṣe Ashura. bí ọdún tá a wà nínú rẹ̀ nísìn ọjọ́ àlàrúbá tí ń bọ̀ òní Tasu'a, ọjọ́ alhamis òní Ashura. à ń fẹ́ kí gbogbo mùsùlùmí ká ṣe sùyàmù rẹ̀. nínú hadithu Abi Qatada radiyallahu anhu eléyìí tí al-Imam Muslim tó gbé jáde nínú tírà rẹ̀ ó ń bi anabi sallallahu alayhi wa sallam nípa àwọn sùyàmù àwọn ìtọ́jẹ́ náfìlà kí lọ́lá ti ń bẹ fún kí lẹ́san tó wà fẹ́ni tó bá ṣe. ó fi wá béèrè lórí Ashura. anabi sallallahu alayhi wa sallam ní sùyàmù Ashura yukaffiru as-sana. Olúwa máa fi ń pèsè ọdún kan rẹ̀. gbogbo ẹ̀ṣẹ̀ tọdún tó kọjá láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké al-Imam al-Qarafi wọ́n ní ń pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ ayé as-sagha'ir àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti kéékèèké àti ńláńlá gbogbo ẹ̀ la fẹ́ kó Olúwa bá wa parẹ́. sùyàmù ọjọ́ ẹyọ kan péré Olúwa ó fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ fún ọ. ẹ jẹ́ ká gbìyànjú láti kópa níbẹ̀. Ashura ó dá dúró gédégbé, Tasu'a òun náà dá dúró gédégbé. ṣùgbọ́n ká má ṣe Ashura lásán ká ṣe má Tasu'a òun lọ́lọ́lá jù. ǹjẹ́ a rí nínú àwọn olùmọ̀ àwọn tó sọ pé Ashura gan ọjọ́ kẹsàn-án ni kìí ṣe kẹwàá. nínú àwọn olùmọ̀ tó wípé ní Abdullah ibn Abbas radiyallahu anhuma. ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé Ashura látara ashara ìní wọn ti mú ashara sí ní mẹ́wàá ṣùgbọ́n wọ́n pè mọ́rù náà fi sọ pé Ashura mẹ́wàá ni. ẹgbà wá ọ̀rọ̀ tó tún wá míì látọ̀dọ̀ ibn Abbas sanabi sallallahu alayhi wa sallam la fi dàmà wípé ashara ìní Ashura, tis'a òní Tasu'a. torí ẹjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá à ń fẹ́ ká sọ sùyàmù rẹ̀. àwọn olùmọ̀ nípa ẹ̀sìn wọ́n á sọ pé ìgbà tó ti jẹ́ pé àfojúsùn wa tá a fi ní ká pàjọ́ kẹsàn-án papọ̀ mọ́tẹ̀kẹwàá ká fi sọ sùyàmù wọn papọ̀ òní pé a fẹ́ ṣe àṣeyapa sáwọn Yahudi. ẹni ó bá ti lè ṣe sùyàmù ọjọ́ kẹsàn-án mọ́tẹ̀kẹwàá a jẹ́ pé kó ṣe ẹ̀kọkànlá má ti ẹ̀kẹwàá torí pé nu méjèèjì ìyapa sí wọn wà bẹ́ẹ̀. àwọn yẹn máa ń sọ pé sùyàmù káyókáyó
ó ní sùyàmù Àṣúrà ìsọkúsọ lásán lélẹ́yìn ìsọkúsọ lásán so kò sí yàtọ̀ láàrin Àṣúrà àtàwọn sùyàmù mi àfẹ́kọ̀ jẹ àjẹyó àjẹrankùn àjẹmẹ́yìn Júdà eléyìí ò sínú nǹkan tí Islam mú wa ọlọ́mìn ahun burúkú ni èèyàn burúkú rádaràda ní nílé rẹ̀ kì í ṣe dáadáa sí àwọn kì í ṣe dáadáa sọmọ àdìjọ Àṣúrà gbogbo nǹkan ló kó wọlé tí Àṣúrà bá ti lọ́ńkọ́ ó tún bẹ̀rẹ̀ wàkà làwọn bá pé kí gbogbo ọjọ́ kúkú jẹ́ Àṣúrà eléyìí báyìí kò sí nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ Islam ò ní kó jẹun torí pé ó ṣe Àṣúrà ara àwọn àṣàkáṣà eléyìí tá ìgbẹ́sìn yìí tó bí fáwọn èèyàn nù Àṣúrà yàtọ̀ sí sùyàmù ọjọ́ Àrafà yàtọ̀ sí sùyàmù ọjọ́ alhamis yàtọ̀ sí sùyàmù ọjọ́ àtìní yàtọ̀ sí sùyàmù ẹni tí ń ṣe mẹ́ta láàrin oṣù kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ìrọ̀rùn náà ni gbàgbára rẹ bá ṣe ká má sì jẹ àjẹránkùn àjẹsíra rẹ léṣe. Jazakumullahu khairan Sheikh. ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullah. ó kọ́ ibi ẹ ti ń pè. Wa alaikum salaam wa rahmatullah wa barakatuh. ó kọ́ ibi ẹ ti ń pè o. ẹ lórúkọ yín. ó kọ́ yín bẹ́ẹ̀ ó ti já 08085677726 08085677726 +2348083293896 ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ó kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè. ìsòfin láti Agége. ìbéèrè yín. mo ní ṣé èèyàn lè ṣe sọ láti zúrì pẹ̀lú tó kí á sì ní ọ̀lẹ́ ìpín tó tọ́ bẹ̀. Sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé kí rí láti. alhamdulilayi ẹ má sọ ẹ̀sìn délé àkókò sọlátù zuhur ó máa ń wọlé ṣáájú ti asr kí ni ìwọ wá ń wòran bíi wákàtí méjì mẹ́ta jù bẹ́ẹ̀ gan lọ nígbà mi tí gbogbo ẹ fi lọ ìwọ ṣe sọlátù zuhur ọ̀wá ń ṣèbéèrè pé sọ lè tò lẹ́yìn ẹni tí ń ṣe asr náà tí ì ṣeré ẹ̀yin kì í ṣe fi oúnjẹ tí alẹ́ kẹ́ fi sóúnjẹ ọ̀sán àtàárọ̀ ṣùgbọ́n tó bá kan ká ṣẹ̀sìn ẹ̀ mọ ká fẹ̀sìn ká fi ráàlì ẹ̀ mọ ká fi àsìkò rẹ̀ ká máa fi falẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ o àkókò sọláàtì kọ̀ọ̀kan ni kó máa ṣe inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀rọ̀ alẹ́ ṣe sọláàtì kan lẹ́yìn ọ̀kan àwọn èèyàn ti sọ́ dáwàdà ìdí nu tá a fi sọ pé ọ̀ gbọ́dọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò sínú tírà fiqh eléyìí tó wà láwùjọ ń bí ọ̀rọ̀ àwọn ash-Shafi'iyya àti Hanabila ni kí ló dé tọ́mọ tibì kan bọ́ọ̀bì kan látàrí pọ̀ ń wá ìdẹ̀kùn tí ò ní ìtumọ̀ lẹ́yìn ìjọba bó ti ṣe jẹ́. 08085. àwọn kan ṣe béèrè kan wọ́n láwọn ṣe solatul asr lẹ́yìn lè máàmù kan ìgbà táwọn á parí sọlá làwọn bá tún rí ìmáàmù yẹn jàmáà míì tí wọ́n tó ti bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí ló bá tún lọ darapọ̀ mọ́ àwọn wá dóde tó fi parí sọlá gbàtọ́ wá parí làwọn abilé pé èyí ti jẹ́ ṣé báwa tó lẹ́yìn yín nìsín láti ṣe solatul asr èwo lẹ́yìn tún lọ sí o pẹ́rẹ́ tí ìmáàmù ọ̀daràn ló bá lóun ò tí ì ṣe bóhùr. Subhanallah. àníyàwó lẹ wá ní ṣé èyí tẹ̀ síwájú wá sí wọ́n á ní òun dàníyàn asr lẹ́ni tó sì jẹ gbèsè ọ̀vọ́r. sọ ń bọ̀ wọ́n ti wá ní kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ àmọ́ ńgbà tó ń wá lọ́ọ́ darapọ̀ mọ́ jàmáà mi òun dàníyàn sọ̀látù dhuhr lẹ́yìn tàwọn ní tí ń ṣe asr. àwọn wá ń béèrè pé kí ni ìdájọ́ sọ̀láàtì àwọn ẹ̀ ṣe sọ̀láàtì ẹ̀ ṣe sọ̀láàtì rárá nítorí pé ẹ ti ṣìyàn tó lẹ́yìn rẹ̀ nítorí ṣẹ̀ríà sọ fún wa ni pé bólúwa ti ṣe tú àwọn sọ̀láàtì ńlẹ̀ gbọ́dọ̀ máa tó lópin ìgbà tí àwọn sọ̀láàtì tẹ́ ẹ jẹ́ gbèsè rẹ̀ tí ò bá ti pọ̀ ju 5 lọ. ìwọ jẹ gbèsè sọ̀látù dhuhr a sì wà lákòókò sọ̀látù asr kò sí ìgbàláyè fún ẹ láti ṣe sọ̀látù asr ṣáájú kó o tó ṣe sọ̀látù dhuhr. ẹ̀sìn kìí ṣeré rárá ẹ̀sìn kìí ṣeré rárá ẹni tó fẹ́ máa dín àkàrà tà láwùjọ Yorùbá yìí yóò lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ yóò sì jẹ́ pé òun náà lọ́gà tí ó máa fọ̀gá rẹ̀ tí ó fi máa ṣe fáàrí ipò ń kọ́ṣẹ́ yanjú òun sì kọ́ṣẹ́ máṣẹ́ ọgọ́ òun lẹ́ni báyìí kó tó di pò náà lọ ra gbádá àtàdùgán tó náà fi máa dáná àkàrà tiẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ máa kiri ẹ̀fọ́ ká òun náà tún kẹ́kọ̀ọ́ rẹ̀
àmọ́ tó bá kan ká ṣẹ̀sìn gbogbo èèyàn ní òpó máa ń parí ẹ̀sìn yìí la sì fẹ́ tàtàrà rẹ̀ sórí rẹ̀ òdo burúkú àtòrí tó dúdú lọ́pọ̀lọpọ̀ sì ń gbé ká nífi ṣẹ̀sìn sọ́kàn sọ fún ọ pé gbogbo tó bá ti rò náà lẹ́kàn lè máa ṣe ni eré lẹ́sìn bíi ti Islam kọ́ gbàgbé ẹ̀ tó bá ti máa ń parí kó sí ẹnu déédéé sí bí kò panu mọ́ torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí ní tó fẹ́ mú jáde lẹ́nu tí ò ní rùn òfin ṣẹ̀ríà ò gbà wípé kó o ṣe solatul asr ṣáájú zuhur torí bólúwa ti ṣe tó kàn ó tó pé zuhur ní síwájú asr ní síwájú maghrib ní síwájú solatul isha torí de eléyìí sọláàtì tó síwájú yín ṣeun kò ní kì í ṣe sọláàtì ló ṣe ẹ ti tò lẹ́yìn èèyàn tí ó yẹ kẹ́ tò lẹ́yìn ẹ̀. bákan náà sọláàtò zuhur tí arákùnrin yẹn wá lọ padà tún ṣe lẹ́yìn àwọn ẹni tí ń ṣe asr zuhur nìkan ló ṣe lọ́jọ́ yẹn ó kọ asri fún a gbọ́dọ̀ tún asri ṣe kẹ́ ẹ sọ fún lè má mú yín bẹ́ẹ̀ lẹ́yìn ìjọba ṣojú. ẹ lórúkọ yín o. وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ó kọ ibi ẹ̀ tí ń pè ó ọ̀rà وعليكم السلام ورحمة الله ó ti já 08085677726 plus 234 8083293896 ẹ lórúkọ yín o. وعليكم السلام ورحمة الله ó kọ ibi ẹ̀ tí ń pè ó. ìbéèrè yín pápápá. ọmọ fi ẹsẹ̀ lè pe àdúrà tá a mọ̀ sí lẹ́yìn ìrun pípé wa láhùnmá rọ́bà áàjù ìdáwà ṣé ìyẹn ní ládàtọ̀ bá àdúgbò mẹ́tẹ́ẹ̀tì láti máa ṣe. ọ̀dà ó ti yé. sẹ́yìn àṣekún. ṣé wọ́n ní ṣe ó pàtàkì láti máa ṣe àbí kò. ó pàtàkì kò sí pàtàkì gbogbo ohun tí Islam bá mú wa ó pàtàkì kẹ́ máa bẹ̀rẹ̀ pé sọ̀rọ̀ àyàn lélẹ̀ àbí sọ̀rọ̀ àyàn gan àpẹẹrẹ pẹ̀fẹ́ sẹ̀sìn gbogbo ní Islam bá mu wa kò sí ètí ọ pàtàkì àfi tẹ́ ẹ bá mi ta lè fọwọ́ rọ́ dànù kẹ́ mu wa kẹ́ gbẹ̀bùn tó ibi tó pàtàkì dé wọn ni pé sábàbí ni tí wọn máa fi rí ìsìnkú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ gbẹ̀ndàl qiyamah torí ẹ̀ lànàbì sallallahu alayhi wa sallam sọ pé ẹni tó jẹ́ pé tó máa ti pèpè fún sọ̀láàtì ló náà máa ń dáhùn ìgbà tó bá wá parí tó parí pípèpè fún sọ̀lá yóò ṣe àsọ̀látù fún ànábì sallallahu alayhi wa sallam yóò wá ṣàdúà yìí allahumma rabba hadhihi ad-da'wati at-tamma tó bá ṣe parí tí máa ṣe bẹ́ẹ̀ gbogbo gbà hallat lahu shafa'ati yawm al-qiyamah ìsìnkú ẹ̀mí dẹ̀tọ̀ fún jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah orí ńlá tó kọjá sísọ torí délé ká mójútó ọ pàtàkì púpọ̀. ẹ lórúkọ yín o ìyá ó ti já ẹ lórúkọ yín o wa alaikum salaam wa rahmatullahi ọgbẹ́ ẹ̀bẹ̀ tí ń pè ìbéèrè yín. ọ̀dà wọ́n ní àsìkò ní iṣẹ́ àparídà. Salatul Isha eléyìí tí ọdọ́gba jù nínú ọ̀rọ̀ méjì tó wà lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn ni pé máa ń parí láàrin òru ìdajì òru ọ̀rọ̀ kan wà tó ní ìdákanu mẹ́ta òru àkọ́kọ́ ní ọ̀tàn ẹgbàá wa kejì gbogbo àdìsí ló mú wa o ẹgbàá wa kejì tọ́ka sí pé ìdajì òru ní lásìkò Salatul Isha máa ń tàn ìdajì òru tá à ń sìn sọ ni pé ẹ wo ìgbà wo lòórùn wọ̀ ìgbà wo làlùfájàrí ń yọ iye wákàtí tó bá wà láàrin yẹn ẹ fi kún ìgbà tó rùn wọ̀ ó lè já sí agogo 11 àbọ̀ ìgbà yẹn láàrin òru ó lè já sí agogo 12 kù kọ́tà ìgbà yẹn láàrin òru kìí ṣe àárín òru tá aago tẹ̀ ń fi sọ́wọ́ torí délé ìgbà yẹn ni ó tàn lẹ́yìn wá àgbà náà ẹ̀yin ò bùkátà kẹ́ lọ Salatul Isha ìdìgbà náà kẹ́ lọ lára dìgbà náà ṣe tètè ṣe sọlá àti tẹ bá sì lọ lára kò gbọ́dọ̀ pẹ́ dìgbà torí pé oorun lè gbé yín lọ. ẹlẹ́yin ìjọba sókè. ẹ lórúkọ yín o. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh kan ibi ẹ ti ń pè. ó kọ ibi ẹ ti ń pè. ìbéèrè yín. tẹ́yìn bá ń ṣe sọ láti wo hello
Hello. Farabalẹ̀ gbọ́ wa ẹ má bínú ẹ lè gbìyànjú ẹ̀ padà 08085677726 plus 2348083293896 ẹ lórúkọ yín o. asalaamualeykum wa rahmatulah. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ó bá mi bẹ tí ń pè. orúkọ mi ni Mansour láti Agada. Ìbéèrè yín pápápá. bí àwọn tó fẹ́ béèrè nípa agbó nípa lẹ́kṣọ̀ ìdojúkọ kíbla. àwọn fẹ́ béèrè pé dábàdájọ́ kíbla yìí bó ni a máa gbé òun sí a máa gbọ́ pé ṣé a máa gbé òun sẹ́ pọ̀ tàbí apó sí àbí a máa kọjú lóhùn gbọ́ngbọ́n ní tàbá pọ̀ ẹ̀rọ kíbla yẹn. ọkọ náà ni pé tí a bá ń pè ọ́n àti tó máa ṣe nǹkan mọ̀ ẹnìkan máa ń sọ níbi ashhadu an la ilaha illallah ọ máa ń yọ alif lam yẹn kúrá kan shahada Muhammad rasulullah ṣé ìyẹn náà tún wọlé bẹ́ẹ̀. a sọ pé kí ni. ẹsẹ̀ kọ́ máa ṣe ashhadu kọ́ máa fi alif lam ashhadu akọ̀ shahada la ilaha illallah shahada Muhammad rasulullah ṣé ìyẹn náà tún wọlé. bákan náà nípa ẹlẹ́kejì ni a gbọ́ pé tí a bá fẹ́ sùn lálẹ́ kan. alhamdulillah tí ẹ bá fẹ́ dojúkọ alqibla ó fẹ̀ ju oòrùn lọ kì í sóòrùn ni wọ́n ní kẹ́ ẹ kọjú sí kò sì sí lákọọ́lẹ̀ nínú òfin ṣẹ̀ríà pé gbóòrùn sápọ̀ ọ̀tún gbóòrùn sápọ̀ òsì ẹ̀yin lẹ́ẹ̀ máa bí tá à ń ti rí yẹn kọjú sí alqibla qad nara taqalluba wajhika fi as-sama' falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythuma kuntum fawallu wujuhakum shatrahu. Olúwa Ẹlẹ́dàá wa àṣẹ tó fi pa Ànábì sallallahu alaihi wasallam tó sì fi pa ọmọ lẹ́yìn rẹ̀ náà ni pé bíkíbi tó bá wà dojú rẹ̀ kọ ìhà mọ́ṣáláṣí Mẹ́kà bọ̀ tó ẹ̀yin lágbọ́n bí tẹ́ ń gbé ní Áfíríkà níbí ìní Mẹ́kà ńlọ wà lágbọ́n ìbùlà oòrùn sí wa àwọn ẹlòmíì láyé ìbùwọ̀ oòrùn sí wọn ìní Mẹ́kà wà àwọn míì gúúsù ìní Mẹ́kà wà sí wọn àwọn míì àríwá ní Mẹ́kà wà sí wọn so kò sí lákọọ́lẹ̀ kan pé kọjú sóòrùn gbóòrùn sọ́tún gbóòrùn sósì kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin kọjú sálùkìbìlà ìhà ó lè kọjú sí mọ́ṣáláṣí gangan àbí Káàbà gangan ìgbà tó ti wọ́n jìnnàjìnnà ń tọ́ rọrùn lÓlúwa Ẹlẹ́dàá wa fi pa wá láṣẹ kọjú sí ìhà àbìkan ó rọrùn kó ṣàṣìṣe nítorí pé ààyè epo lè ṣàṣìṣe wà lÓlúwa fi pọ́ láṣẹ lọ́nà tó fi mọ̀ pé o bùkátà láti yọra rẹ lẹ́nu lọ títí ìhà abẹ ni wọ́n ní kó kọjú sí pé o lè rún gangan kọjú sí nígbà tó ti jìnnà so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kẹ́ má sọ nǹkan tó rọrùn di wàhálà fúnra yín tẹ́fọ̀ àmọ́ fọ́ mọ́ṣáláṣí tẹ́fọ̀ máa fọ́ jàmá táwọn èèyàn fi di pé gbogbo wàhálà lẹ́ẹ̀ máa fàánù mọ́ṣáláṣí kàkà kẹ́ ẹ̀sẹ̀ sí ń bẹ̀ tó wá ṣe béèrè nípa pé kí ni. téèyàn bá ń. pé tó máa ń ṣe pé tó máa ń ṣe kọ́mà dípò tí wọ́n sọ pé ashhadu an la ilaha illallah dípò tí wọ́n sọ ashhadu an la ilaha illallah kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹni tí ò bá ti máa kí ó kọ́ bọ́ sẹ́yìn ẹ̀sìn lélẹ́yìí kì í ṣeré ó mọ nǹkan yìí ṣe ó ti takú pé ìwọ náà lọ́ọ́ sá ṣe eléyìí kò sáyè rẹ̀ kì í sọ yẹlé bàbá rẹ̀ tá pé ará àta ò lè wá jẹ́ ẹ̀sìn lélẹ́yìí ìwọ máa ṣe ni wọ́n fi fi ọbẹ̀ máa ṣe má kó ń bẹ̀ ẹ̀fẹ̀ lómi síbẹ̀ lẹ́yìn náà ẹ máa wo ìpèpè fún sọ̀làt àti ìkọ́mà tẹ́rì yẹn òfin ṣẹ̀ríà sọ pé tá à ń bá ń sọ̀rọ̀ àbùkátà ká máa lo òfin tajwid nínú èdè lárúbá tá à ń bá ń sọ àmọ́ bíi tẹni tó fẹ́ pèpè fún sọ̀làt kọ́ òfin tajwid tún de ìpèpè fún sọ̀là ó bùkátà láti má dáadáa ibi tó ti ṣe idgham ibi tó ti ṣe idgham bi ghunna idgham bi ghayri ghunna gbogbo ẹ̀ náà ló tún wà nínú bá ń ti ṣe ń pèpè fún sọ̀là sọ ìwọ ọ̀kọ́ kí ó ọ̀ma kí ó ọkàn máa wíwèé kówèé àṣáàdù èwo ni àṣáàdù gbogbo ìpèkúpè ìpèkúpè lásánlásán tí ò nítumọ̀ kankan àwọn ọmọ yín kéékèèké sì ti mà ẹ jẹ́ àwọn ọmọ máa pè torí pé àwọn ọmọ mọ nǹkan dáadáa ṣé àwọn ọmọ kéékèèké ó rọrùn fáwọn láti tètè kọ́ gbogbo ohun tó le fáwọn bàbá torí pé láti pìlẹ̀ ayé tiwọn èyí tó ṣe déédéé náà ni wọ́n ń pè sí wọn létí àwọn ò ti fi gbà kan kọ́ èyí tí ò ṣe déédéé tí ó wá di wàhálà fólùkọ́ láti tún àwọn wọn ṣe
so ilé ẹ̀kọ́ tí wọ́n lọ ibi tí wọ́n ti ń pè nǹkan dáadáa ni so tó bá ti wí báyìí tó ọmọ bá ti hàn ọ parí nù torí de eléyìí báyìí ẹni tó bá máa ṣe ní kẹ́ fi bẹ́ẹ̀ eléyìí èsì oyè eléyìn ẹ̀sìn lélẹ́yìí kì í ṣàwàdà. Jazakumullahu khairan Sheikh ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ yín ẹ ti ń pè. Taofik láti Jos ni. Ìbéèrè yín. Náà ẹ dákun ìbéèrè mi ni pé tí èmi ló tiẹ̀ ṣẹlẹ̀ sí so tí èèyàn jí fún tajud lóru so èèyàn ti ṣe yan náfìlà tán so then èèyàn àsìkò ṣubú hello ẹ ti ṣe náfìlà tán kí wàá ló ṣẹlẹ̀ lẹ́yìn tẹ́ ṣe náfìlà tán. Àtàtà ti ṣe náfìlà pé mo yan wítìrì mo ṣe wítìrì so then mo tún wá. 08085677726 plus 2348083293896. Bi-idhnillahi ta'ala ẹ jẹ́ kí a mú ìpè kan sí kó tó di pé a tàtà pínṣẹ̀ ní orí ètò yìí nínú ọ̀dà afẹ́ mú àtẹ̀jíṣẹ́ ni ẹ jẹ́ mú pèlè ẹ ló kọ yín o ẹ ló kọ yín o ẹ ń bẹ́ẹ̀ ó kọ yín o tó ẹ̀yin lè sọ̀rọ̀ látọ̀dọ̀ yín. Nínú ìbéèrè kan tí ẹnìkan tẹ àtẹ̀jíṣẹ́ rẹ̀ ránṣẹ́ wọ́n ní àwọn jẹ́ ẹnìkan tó ṣe pé àwọn máa ń bínú tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ ọ̀dà ibi láti máa ṣẹ́ni lónìí lórí ètò yín ètò tí a gbìnà lè fi kò fi Islam Al Madina Center